Rasulallah. Keyboard on da network ara mi rú bóyá kẹ́dẹ̀ pa. Salamu alayka ya Rasulallah. Sallallahu alayhi wa sallam. Labbayka ya Kanzullah. Labbayka ya Kanzullah. Labbayka ya Kanzullah. Kanzullah ìtàn wí gbogbo ìṣẹ̀mí ayé wa gbogbo tó wà kó di lónìí ìpìlẹ̀ ayé everybody náà nìyẹn. Annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Lekagu nabiyillahi wa huwa mulatifun. Marami wa midunil marami matalifu. Fala kuntu na'la lil amini latamale. Maradi. وإلا F sharp وإلا فصديق الملاتف ثم الغلو في دارين إلا وصلوا وكل سواه رياض أواسف فإن لم أجد تقبل كف محمد 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 bó bá wù ẹ́ kó láṣẹ jù mí pọ̀ lórí ànábì ṣíọ ẹ fíùsì ara mi nìyẹn. Àwọn ẹgbẹ́ mi mo máa ń sọ gbogbo gbà ní ìmọ̀ tẹnumọ́ bọ́lá wọn bá ti ṣìyẹn lórí wa máa tẹnumọ́ pé ni àwọn ẹgbẹ́ mi bọ́n bá rí mi kódà mo sì pàdé kan bíbá yín sìn sẹ́ríkì ó ń pọ́n mi lé ni ẹ dákun ṣé mo dájú wọn lọ ni. àmọ́ Ànábì wa Muhammad tí wọ́n rí lára mi torí bọ́ ṣe wa wòlíì Ọlọ́run ó wà nínú wọn wọ́n kàn tọrọ bára ni àwọn sì máa ń rìnrìn. Àmọ́ tí wọ́n rí lára mi tán pọ́lẹ̀ ni mò ń dárúkọ tí wọ́n wò mí bí Go TV. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Wa illam aji takbila kafi Muhammad. Sallallahu alayhi. Fama lazali aishi wa umuri yatalifu. Keyboard. Àwọn kan tẹ́ máa ń tẹ àwọn ríngì tẹ́ máa ń tẹ̀tẹ̀ kan máa gbọ́ wọlé ẹ máa ṣe ẹ̀hẹ́n. دعاني من سلمى والليلة وقللا تساقر رباتي لقداي مسجلا للذكر الذي من ذكره تبقى قبله على دمي إسكان فرح مؤصلا للذكر الذي لم يذكر لك غيره مد الدهر والأيام خير من أرسل محمد رسول الله. mi wàá ma ṣàdédé yàn ní màmá lásán ẹni tó jẹ́ kí n mọ pàápàá àwọn afa kọ ṣàlàyé díẹ̀ fún wọn àmì tó jẹ́ ká mọ̀ náà ni Mawlana Sheikh Al-Ibrahimiyat. Alan Habeeb min Rajab sharu bada fi ajab barham 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 kashiful hijab abul
الآل والرتاب ممدنا مرشدنا الشيخ إبراهيم عبد الله جماعة وجودا هيبة وجلالا وأبصرت من زبجة وجمالا جمالك أنزل هيبة ومعابة فأنت أتام مرسلين كمالا وقلوب هذا المكارم والهلا وما كالإمام الشميك صلاة محمد يا خير الأنام وسلتي أباك إلهي من يفوت مقالا àwọn ṣe zikiri ó ń dùn lóyin ọ̀lànà ṣe lájú bẹ̀rẹ̀ mi àti òun sunkún gbà tó ń kárí. ó ní mazako jìlìdù jí ara mazako jìlìdù jí ara ó ní wọ́n faṣọ mi ya mazako jìlìdù jí ara wọ́n yá mi sí wọ́wọ́. Mazako jìlìdù jí ara ẹni tí ó tó láti gbá mi létí o òun náà lo opportunity ó gbá mi létí Mazako jìlìdù jí ara ó lákìrì jù ní mi màkàdé gbogbo bá lé wọn náà kó nídìí ilé ìyá rẹ má jẹ́ kó ju ẹ lójú anábì náà fèsì ẹ gbogbo ẹ tó wá ti gbọ́ wá ti ń pè é lólógo má dunnú jù mọ̀ pé wàá rí ogun ìyàtọ̀ tí ń bẹ lára ogun àti ògo jí náà ló wà ń bẹ àmọ́ yàtọ̀ tí wà ń bẹ ló kọ́ yàtọ̀ ó ní akérèjọ ní mi mẹ́kàrẹ́ ó ní wọ́n lé mi jáde kíra mi ò máa ṣẹ̀ wọ́n kò sí kankan tí mo ṣe fún wọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n ó bó tọ́ fi jìnnà rẹ̀ anábìtá ní kí wọ́n yànbó òun lè yẹn ká nífẹ̀ẹ́ tí wọ́n nà kùnà tó wá padà di ìyẹn tó galaye ó ní fa ubu rasulillahi ìfẹ́ muhammadu sayinu ọ̀ṣọ́ni wà máfíkàrò ìyára ni ó ní wà ní wà ámúná òun ló fún mi lọ́kàbalẹ̀ olóòlà náà màmá oṣó ń dẹ́rù báyìí olóòlà náà màmá àjẹ́ ń dẹ́rù báyìí olóòlà náà màmá aláàtúwà ń dẹ́rù báyìí ó máa tó ń ṣe ni ó ní wàá múná ó fi mí lọ́kàn balẹ̀ wá ìmánu aná mama gangan ní ìgbàgbọ́ ó lè sọ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run kó lóò nífẹ̀ẹ́ aná mama ó lè sọ pé ó nífẹ̀ẹ́ aná mama kó lóò nífẹ̀ẹ́ ọlọ́run ó ní wà bábùl masọ́ọ̀lì aná mama gangan ní ilé tó dáa aná mama gangan lójú ọ̀nà tó dáa ó ní wà ìní ma alimakudare ó ní mò ń bẹ pẹ̀lú àdàmàmà fi kulẹ̀ aláti àtàárọ̀ mi àtọ̀sán mi àtàlẹ́ mi nígbà tí mo bá ń jẹun nígbà tí mo bá mu Muhammad náà ní ẹ́ barahamu dá Muhammad náà dá barahamu ó gbọ́ tó wí ó ní fa àlà wà sàlà marhaban summa marhaban àyànfẹ́ mi máa wọlé máa rọra mẹ́ta yánà makusoso ẹni ta sàlẹ̀ ṣáájú bó bá lóò rẹwà tànàbí bó bá lóò níwà tànàbí bó bá lóò lówó tànàbí bó bá lóò lógo tànàbí bó bá lóò gbajúmọ̀ tànàbí ọ̀nà sí rí àṣírí mi ni wọ́n mú kìlísì òun ló fún mi mọ́ òun ló jẹ́ kí n mọ́rọ́ pa òun ló jẹ́ kí n mọ̀ léjà òun ló jẹ́ kí n jòkó tí ọba mi sí ìfìrí kankan mọ́ wọ́n dé kíró gaya mo lánàá ṣe Habeeb Niyass owó wo ni ṣe Habeeb Niyass ní ọlá wo ni wọ́n ní àmọ́ wọ́n ní tó ju ọlá lọ kí ni tán ní tó ju ọlá lọ òun lọ dà nẹ́bí bàbá hàn. sallallahu alayhi wa sallam. wọ́n ní wọ́n dé kíró gaya khairal anami ganimatu kéèyàn máa nífẹ̀ẹ́ anamọ̀ kéèyàn máa dáka ní mama sallallahu alayhi wa sallam. ó ní ganimatu ọ̀rọ̀ ni ó
oni walil mubtagil ulya fẹ́ni tí wá gíga sana wa sanau ona na nabi Muhammad sallallahu alayhi oya Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah ala la ilaha illallah lu ṣàwo ni lu ṣàsùnrin la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah ala la ilaha illallah ìwọ tó bá mọ̀ pọ́lọ̀ ní dún lára mi tẹ́gbẹ́ fíìwù ẹ̀ tó ń wò kì í ṣe pé torí kẹ̀kẹ́ lásán ọmọ pọ́lọ̀ ní dún lára mi dìde kó máa jó fún ọlọ́wọ́n bá kó wá fi tòní kó tún fi tọdún yìí Habeeb Niyass 2026 fi wá oore níwájú lọ. La ilaha illallah ala la ilaha illallah ala. ẹ̀yọ́ nílùú pẹ̀lú òkú ọlọ́run tó ẹ pé Muhammad sọ̀rọ̀ lára mi lóòótọ́ ẹ lù ẹ là láyé pẹ̀lú àṣẹ náà. ó la ilaha illallah ala la ilaha illallah ala. الأولياء وللفيد لا إله إلا الله لا إله إلا الله الله أيها الممدوح يا عبد الله الوري ويا أيها المحمود سلام دي ولوي بسرك بساتي aliyati bisimiya aliyati bisimiya aliyati bisimila aliyati bisimila aliyati bisimila aliyati bisi oya 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 wa anta barakamu waliyulahi wa anta barakamu iyase oya o shabi bola ajade ajade jáde. ìwọ tó bá di fẹ́ Ọlọ́run tó bá di fẹ́ Ọlọ́run tó máa pé ògo rèé èmi náà fẹ́ jẹ́ kó mọ̀ mí dológo bá mi yẹ wọn sí torí Ọlọ́run. óyá 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 wà á ń ta barahamu wàlẹ̀ yóò láàyè wà á ń ta barahamu ènìyàn ṣe ó ti yá wà á ń ta barahamu wàlẹ̀ yóò láàyè wà á ń ta barahamu. ọjọ́lá fi kiri fi máa ní kí ló wí o fi amadalija mi iná wálé ìnáwó akọ̀ǹdọ̀jì yìí kí ló sọ báwọn fi kí fi mọ̀ jáde. bàtà yasiri 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 bàtà yasiri fata jala duna kaifi aw misali yana to awata Allah akọ fikiri wa mako oya yegede oyale ilé Habeeb salaya yegede oyale ilé Habeeb oya yegede oyale ilé Habeeb Niyass salaya o oyale oya kadukadun alisharatu tekifil akiri baba MC ẹ má bínú oye mi ya la ilaha illallah Habeeb láyé pòun lánà. la ilaha illallah ya alhamdulillah alladhi adana binuri shamsul huda maulana wala maulana Habibullahi Habeeb Niyass ológo ni bá bínú ológo olófo ló bínú ológo bá bínú ológo ẹjíjó dada ẹjíjó Muhammad ẹjíjó Muhammad ó yá gara sí wọn ló máa kéde ó yá gara sí wọn sáwọn ọ̀tá rẹ̀ ọ̀tá òde àmọ́ ní í ṣe ni fàìmọ́ ní í ṣe ni ó yá máa sọ ṣe ìdìnnà.